àṣírí rèé o, àṣírí ńlá tó wà nídìí báwọn òṣèré tíátà yorùbá àwọn ọmọ ẹgbẹ́ tampan ò kí ń ṣe dìde ìrànlọ́wọ́ síra wọn ìtàn bá nílò ìrànlọ́wọ́ tàbí jáde fún àánú lórí ayélujára maybe láti tọ́jú ara wọn ni àbí nǹkan kan. tẹ́ bá gbàgbé wípé similar case ṣẹlẹ̀ nígbà tí bàbá olóògbé Súlè Suebebe nígbà tí bàbá yẹn jáde lórí ayélujára pé òun nídìí ìrànlọ́wọ́ ṣùgbọ́n tó ṣe pé tí ì bá ṣe for the intervention of Agbala Gabriel pásítọ̀ Àgbàlá ló padà tọ́jú bàbá Súlè Suebebe títí tó fi dọ́jọ́ kú. àwọn ẹgbẹ́ tampan kò sí kankan nínú wọn tààrí tó dìde ìrànlọ́wọ́ sí bàbá Súlè Suebebe kódà nígbà tí wọ́n ṣe bẹ́rẹ̀ bàbá Suebebe a rí i pé kò sí kankan nínú àwọn ọmọ ẹgbẹ́ yìí tí wọ́n yọjú síbẹ̀ ó lágbára and similar cases bẹ́ẹ̀ tá a ti máa ń rí lórí social media bíi ti bàbá Alébíoṣù gan tóun náà jáde fún ìrànlọ́wọ́ ní nǹkan bí oṣù mélòó kan báyìí sẹ́yìn tó ṣe wípé orí platform pastor Agbala Gabriel náà ló ti padà rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. ọ̀pọ̀ wa láti wá máa ń wòye tipẹ́tipẹ́ pé kí ni ìdí gan-an tó fi jẹ́ pé ó máa ń ṣòro fáwọn ọmọ ẹgbẹ́ tampan àwọn Yoruba Nollywood industry àwọn actors and actresses tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ láti dìde ìrànlọ́wọ́ sí ẹni tó bá nídìí financial assistance láàrin wọn. kí ló dé bó lọ̀rọ̀ ṣe jẹ́ nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ gbogbo àwọn àlàyé tárábìnrin yìí ṣe nípa àwọn òṣèré tíátà Yorùbá ìdí tí wọ́n fi kí ń dìde ìrànlọ́wọ́ síra wọn ìdí tí wọ́n fi kí ń lè ranra wọn lọ́wọ́ tí wọ́n bá ní ìdí help ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn welcome to crossblogX TV remember to subscribe like share and follow us ẹ jẹ́ kí n gbé fọ́nrán ọ̀hún wọlé báyìí ká gbọ́ gbogbo àlàyé tárábìnrin yìí ṣe nípa ìdí gan tó ṣokùnfà àìlèṣe financial assistance fúnra wọn nínú ẹgbẹ́ tampan. báwí àkù àmásùn tọrọ fúnra lórí ọ̀rọ̀ tó wà lẹ ṣẹrẹ ọ̀rọ̀ tí àǹtí tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan yẹn òtọrọ díẹ̀ wà ń bẹ àmọ́ jẹ́ kí n sọ ọkọ pé yé yín tampan ò ṣe cooperative ẹgbẹ́ tampan ò ṣe ẹgbẹ́ cooperative jọ kó tó jọjì mi gbọ́rọ̀ mi délẹ̀ o torí bí tí màá yà sí pọ̀ lórí ọ̀rọ̀ yìí àtòrí ni mo fẹ́ fọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣe ó máa lọ síwájú máa lọ sẹ́yìn. tampan ò ṣe ẹgbẹ́ cooperative kò ń ṣe ibi tí wọ́n ń dá owó retirement sí tábà ní bóyá tó bá ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ bọ̀ ó ní commission tó máa sọ sínú ẹgbẹ́ pé ẹgbà torí tí bó bá retire màmá á máa gbowó nú ẹ̀ irọ́ kò sínú ẹ̀. most àwọn tẹ́rí tó ń jáde tó ń tọrọ owó yẹn èèyàn kan ṣoṣo nínú wọn ni mo support ẹ̀ bó ṣe jáde yẹn àánú ẹ̀ ṣe mí gan tí bá lówó mo lè ṣe fún òun ní Parí Olódó. wọn ì tí ó dẹ̀ pé wọn ì tí àwọn àyè ì tí gbọ́n tí Parí Olódó ti ń ṣiṣẹ́ bó dẹ̀ pé wọn ì tí bí mi gan ọmọ ọdún mélòó sì ni mí tí Parí Olódó ti ń ṣiṣẹ́. nígbà tá a gbọ́jú tọ́ táwọn fíìmù mi ò rí Parí Olódó mọ́ nínú fíìmù ní ìtó túmọ̀ sí pé ó ti pẹ́ gan tí wọ́n ti pè wọ́n sínú fíìmù wọ́n lásìdẹ́ǹtì ẹ̀dìdì ìrànlọ́wọ́ sí wọn àwọn yẹn jíṣẹ́ wọ́n jìyà tíátà dáadáa ó yé mi ṣé ní gbogbo àwọn tó kù yẹn lọ́n parọ́ fúnrọ́ ní kọ́ wá ṣẹ́kù ṣe apá wọn torí wọ́n sì ń gbọ́mọ ní location tó bá lọ location wọ́n sì ń tà àwọn ọmọlọ́mọ ní ìdí káàkiri location tó bá dé location. ara wọn ní tíátà ìwà lára nǹkan tẹ́ fi pull account mi down tẹ́ ẹ̀ report ẹ̀ òtítọ́ ọ̀rọ̀ ló wá ń padà jáde bọ́ ẹ ti fi tí yín bàtàrà yín jẹ́ láì ṣe tèmi torí àkáǹtì tẹ́ kú dáhùn yóò dùn mí òtítọ́ ọ̀rọ̀ ló wá ń padà jáde nígbà tí mo ní kò sí nǹkan kan nínú iṣẹ́ tíátà irọ́ ni wọ́n ń pa ẹ bú mi àwọn kan tiẹ̀ ní mi ìmọ̀ owó ètò rẹ̀ láyé mi ṣùgbọ́n àwọn kan ní ṣó ń dùn mí ni mo fún gbogbo yín lésì káríkárí ẹ̀yìn tí mo lè fún mo mọ̀ ìgbà yẹn wọ́n ní ẹ irú celebrity wẹ̀ nìkan yẹ kó máa fún yàn létí mo ṣe gbogbo àwọn tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ mo gbé wọn ṣépè lórí first account nígbà yẹn ẹ máa gbọ́ wọn ò lè ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn obìnrin tẹ́rí tó ń ṣoríire yẹn wọn ò lè ràn wọ́n lọ́wọ́ torí àwọn ọkùnrin yẹn ti jẹun ọmọ wọn ti jẹ pẹ̀lẹ́ sáwọn ọmọ oúnjẹ nígbà tí wọ́n táwọn yẹn náà tí wọ́n struggle láti mókè. tí ọmọ obìnrin bá ṣẹ̀ṣẹ̀ dé inú iṣẹ́ tíátà tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ àtẹkùnrin ẹ máa dúró dò pé fẹ́ bá sùn. pọ́tọ́rí tó bá lówó tán kò ní mọ́yìn tàbí máa ṣègbéraga sí yín nígbà tó ti bá mi sùn tán kí n tó mókè ṣó wáyé sẹ́ẹ̀tì kí n dókè kí n wá ṣoore fún ẹ ó ṣoore fún mi náà trade by bàtà lèmi àti ẹjọ́ ṣe ìyẹ́ ò bá àkúṣe ẹgbẹ́ títì kí ló kan rú àwa báyìí. Number 2 tẹ́ bá tún wá dóhun ẹ̀yin tẹ́ ìjọkùnrin láàrin wọn torí ẹ̀lẹ́ ṣe kí ṣùgbọ́n sì yóò ṣoríire àwọn tó ṣoríire ń ti yín mọ̀gòmọ́gó ni díẹ̀ nínú yín ló fọ̀nà ẹ̀tọ́ ó fi ṣoríire nínú iṣẹ́ tíátà. tẹ́ bá wá dún ọmọ yẹn tó tẹ lò ó táwọn tó wà àwọn olówó tó bá rí àwọn dẹ̀ láìka ọmọ yẹn àwọn fẹ́ rí instead tẹ́ máa sọ fún wọn pé girlfriend yìí ni ẹ̀ máa ní sọ iṣẹ́ lẹ́ máa sọ fún wọn pé lọ bá mi salágbájá ó fẹ́ rí ẹ̀ tí yẹn bá ti wá rò pé tí yóò fẹ́ pé àwórí ẹ̀ dàrú. tẹ́tẹ́ lọ́kọ́lọ́gbọ́n wá ká fi ṣe production mi náà ṣe bí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn tí bá parọ́ kẹ́ máa já mi. last ṣe láwọn obìnrin tẹ́ ń rí yẹn mo sọ fún yín sàkámọ̀ ń jẹ ní gbogbo wọn orí burúkú lọ táwọn ń bá kiri fake life ló jẹ́ kẹ́ máa rí bí wípé wọn kì í fẹ́ assist èlò ló wà lọ́wọ́ wọn èmi ti rí kan náà àwọn staff ẹ̀ mọ̀ rí tó lọ gbowó alájẹmásù tó fi ra fẹ́ǹsà bẹ́ẹ̀ ni
sorry jàre cooperative ló gbà kó fi ra fẹ́ǹsà èyí á máa fowó cooperative ra fẹ́ǹsà torí tó fẹ́ ṣakọ o ò ní bísínẹ́sì kan látàárọ̀ dalẹ́ rí o kó ló ń jó kiri o dẹ̀ lọ gbẹ́wọ́ cooperative fi ra fẹ́ǹsà o tún wá lọ ní owó yẹn ló tún wá lọ sọ fún mídíà kan máa bẹ́ẹ̀ gbé kiri pé o ṣẹ̀já fẹ́ǹsà ìsálọ torí burúkú pro max. ẹ̀yin decoder ẹ jẹ́ máa bá wa dárúkọ actress yẹn lọ́dà comment section ló ta nọ́mbà wí. kí mọ́tò tó gbogbo mọ́tò orí burúkú tẹ́lẹ̀ fowó yín rà náà mọ́tò àti igbó tó ẹ̀mí tí ìsan gbèsè tán ẹ wá mú kó alárẹ̀ àtẹlẹ́bí ẹ̀dùn mọ́ra wọn àwọn ayé wa máa rí yín bí wípé owó wà lọ́wọ́ yín mọ́sí yín ẹ máa lọ gbálé ni ẹ máa gbálé ni ọdún mẹ́wàá ẹ̀ tí ìsanwó ẹ̀tàn àbọ̀tẹ́tẹ́ bá ti gbàbẹ́ ilẹ̀ máa ti bọ́ sórí social media mo ti ra lé procrastination á máa ṣubú lórí burúkú léra yín lórí péjì yín ẹ̀ ń sunkún inú yín dùn ẹ̀ wá máa rẹ́rìn kẹ ẹ̀rín òfò tí ò ní bá yín wáyé ni ẹ̀yin lẹ̀ ń polówó ara yín síta tó jẹ́ kó máa rò bí ẹ lówó lọ́wọ́ bákẹ́ ẹ̀ ní ṣíṣì lọ́wọ́ fake life lẹ́ ń bá kiri èmi mọ̀ ìtọ́jú pé ọdọọdún ló ń ra lé nu yín olórí burúkú kẹ̀ ṣe foundation rẹ̀ ọdọọdún kẹ̀ ló ń ra lé o dẹ̀ bọ́ síta lájẹ́ kan ayé mọ̀ pé mi ò ra lé o lẹ́yìn èyí kọ́ ṣoṣo nínú yín ó dẹ̀ ń live fine mọ́dà most of the time máa ń parọ́ oṣù pé ra lé ra mọ́tò flaky dìdòwò lẹ́yìn àtẹ́gbà kan mú ariwo panimọ́ mi jáde síta pé mi ò ra lé o ẹ má bà tèmi jẹ́ and she's living fine yes ó wà òkè níwọ̀n bá tiẹ̀ last àwọn ọkùnrin náà ti gbé fake life tẹ́ ẹ̀ bá mú ẹ jẹ́ kí n já yín sí lẹ́ni ijọ́ mẹ́ta ìkọ́nu wọn ló ra ilé epo ẹ̀ ń congratulate ẹ̀ congratulation yín yẹn díẹ̀ ló kù ó lì sí ilé epo yẹn onílé epo ti fẹ́ gba ilé epo padà lọ́wọ́ òun ló bọ́ yé ìdọ̀bálẹ̀ tó dọ̀ kí wọ́n tó rí ilé epo yẹn fún pé ṣòbó lì sí ẹ̀ ní kílódé tó fẹ́ gba ilé epo mọ́ mi lọ́wọ́ kí ló dé tó bọ́ síta sọ fún gba pé mi ra ilé epo àmọ́ torí pé fẹ́ kí wọ́n hype yín over hype ó bá yé yín jẹ́ ẹ máa mú mọ́ra last ẹ̀yin ò notice pé tẹ́ bá pè wọ́n sí pàtí ẹ̀yin lẹ máa fún wọn lówó tó bá pè yín sí pàtí ẹ̀yin náà lẹ tún máa fún wọn lówó ṣáyé wọn dá nìyẹn àní ẹ bọ́lẹ̀ ń bẹ̀ most wọn tó lówó ṣe mọ bọ́ ṣe rówó wọn ni ẹlòmíì díẹ̀ gbóná ihò díẹ̀ fẹ́ lánà so máa ní owó yẹn ṣe máa ní kí wọ́n máa kó fáwọn àgbà òṣì kan tó yẹ nígbà tí mò ń dìde bọ̀ wọn ò ríran ọwọ́ kan ṣe fún mi ẹ jẹ́ máa mọ̀rọ̀ tẹ́ máa sọ kọ́nà má bàa fi gbígbá yín lẹ́nu gbà mí. ṣé àríṣẹ́ tíátà mi ṣì ń sọ mo tún ti sọ kò sí kankan bẹ́ẹ̀ ó bá gba 300,000 kò sí kankan nú ẹ̀ lọ́wọ́ ta tiẹ̀ wáyé mọ́yé tó máa fi repo kó tó dé location gbogbo wọn lọ́mọ ibi tí wọ́n ń tojú bọ̀ kí wọ́n tó máa ẹ̀yin náà kúkú ń gbọ́ngbà yẹn díẹ̀ díẹ̀ àwọn tí wọ́n mú tí wọ́n ní wọ́n gbé kòkè so ẹ fi fake life lè kẹjẹ ká sọ tọrọ fúnra wa ẹgbẹ́ tampa nǹkan yẹn kan tí mo ṣe ètò ẹgbẹ́ tampa ni wípé tọmọṣẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ẹ dúró pẹfẹ gbowó kíní kan owó ìgbà kẹfẹ gbà tẹ bá gbowó náà tọ tọmọṣẹ́ bá ṣiṣẹ́ tán ẹjọ kí ni means of distribution tẹ filẹ fáwọn ọmọ ẹgbẹ́ yín pé ó kàn lọ tẹ máa fi máa gba tajàre tí àwọn mákẹ́tà bá tún tẹ̀ wọ́n mọ́lẹ̀ tí wọ́n ṣe wọ́n báṣabàṣa mákẹ́tà ti sẹ́ lómi ìdẹ́dùn arinlẹ̀ lẹ́yìn kí níjà tẹ gbé wọn fún wọn tẹ dìde pé òkè àti ẹgbẹ́ association ìyá ìbáyìí la máa fi jẹ mákẹ́tà tó bá tọmọ ẹgbẹ́ mọ́lẹ̀ ẹ ṣe yẹn o àwọn àgbà olórí burúkú tó jágbà àgbà wọn ẹ máa lọ máa bá mákẹ́tà lẹ́yìn mi jọ nítorí ọ̀dọ̀ ẹni iṣẹ́ tó bá fẹ́ yà sọ pé gbọ́dọ̀ lè ní sí dandan àmọ́ ńgbà èdè jẹ́ dùdú ẹni yóò nínú ṣòro. Yorùbá movie industry ẹ̀yin gangan ní alákòóbá ara yín bẹ́ẹ̀ ṣe ní Ọlọ́run gbogbo fún yín bọ́ ẹ̀ mọ́ ọ́ lò òṣìlẹ̀ ń bá kiri ẹ̀yin Yorùbá kò kúkú káyé mú ewa yìí mo ti dá dúró lórí ọwọ́ mi kí dá dúró ní mí bí má dó rìsẹ́ẹ̀tì ní tẹ bá mọ̀ pé kò tẹ̀yìn lọ́rùn ẹ̀ lè lé mi dànù máa lọ lé mi pátánjẹ níṣẹ́ yín jẹ́ fún mi mo ti wáṣẹ́ mi ṣe tó máa gbóúnjẹ sórí tébù mi àmì bá lọ oṣù méjì àròwó mú bọ̀ àwọ̀ ṣátán mọ́lé gbogbo owó tí mo kó fi ilé ayé mi kó jorí ẹ̀ lórun sí màá tún wá jókòó síbẹ̀ mo ta ká òṣì dànù ká má rí rí ẹ̀ mọ́ àmọ́ àbá ara sòótọ́ ọ̀rọ̀ ṣẹ́rí mọ́sí àwọn obìnrin tẹ́ rí yẹn ọlọ́wọ́lọ́wọ́ ni wọ́n wá ń jókòó sórí TikTok látàárọ̀ dàdé abẹ́rẹ́ bá ṣe pọ̀ lórí TikTok tán ni àwọn elépi dèdè àwọn máa sọ fún yín pé àwọn lówó ẹ̀yin náà máa rò pọ̀ lówó ẹ̀ máa praise wọn owó olórí burúkú wo lọ ní tẹ̀jẹ̀ àgbádùn most of you are living fine more than them yẹ kó ṣì dànù. eléyìí gan ni wọ́n ń pè ní ó lékè ká ó gbẹnu tán àwọn àṣírí eléyìí mà tún gbẹjẹ mọkẹ ẹ̀yin èèyàn kí lópinion yín nípa ẹ má bá mi jù sí kọ́mẹ̀ǹtì o ǹjẹ́ a lè sọ wípé ìdí gan rèé tó fi jẹ́ wípé ó máa ń ṣòro fún gbogbo wọn láti dìde ṣùgbà ẹni tó bá nídìí ìrànlọ́wọ́ láàrin wọn ṣá lè sọ wípé ìdí yìí gan ni ò jẹ́ kí gbogbo wọn àtẹ́ǹdì burial bàbá Suebebe ṣá lè sọ wípé ìdí yìí gan ló máa ń jẹ́ kí kálukú fọwọ́ lẹ́rán tí kan nu wọn bá wà nínú ìṣòro ọ̀rọ̀ ìlágbára ó gbẹnu tán o àmọ́ ṣé kò wáyé káwọn ẹgbẹ́ tampan káwọn náà ó wọ́n ní bọ́ bá pèèyàn ní àbẹ̀ fún ràdàràdà ó yẹ káwọn náà lè pa fún wọn mọ́ gbogbo ọ̀rọ̀ tárábìnrin yìí sọ tó bá ṣe pé lóòótọ́ bẹ́ẹ̀ lórí nínú ẹgbẹ́ yìí ǹjẹ́ kò wá ti tó àsìkò fún wọn láti ṣe àwọn àtúnṣe tó yẹ níbi tó yẹ ọ̀rọ̀ ìlágbára ó gbẹnu tán kí lè ròyìn ẹ má bá mi jù sí comment and please don't forget to subscribe like share and follow us thanks for watching.